ìfètòsọ́mọbíbí nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣẹ́ òun òṣì lórílẹ̀‐èdè nàíjíríà dókítà orji ló fọ̀rọ̀ lédè. Alága fún ẹgbẹ́ kan tá a mọ̀ sí Association for the Advancement Family Planning lórílẹ̀‐èdè nàíjíríà dókítà Ejike Orji ti ṣàlàyé pé fífi ètò sọ́mọbíbí nìkan ni ọ̀nà àbáyọ láti bọ́ lọ́wọ́ ìṣẹ́ òun òṣì lórílẹ̀‐èdè yìí. Orji tó sọ eléyìí di mímọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́ Ajé ní olú-ìlú ilé wa làbújá ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀‐èdè nàíjíríà láti lọ́ọ́ ṣe ìfètòsọ́mọbíbí kí ìgbé ayé kálukú kó lè rọrùn. tó ní lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀‐èdè nàíjíríà jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀‐èdè tí ìṣẹ́ òun òṣì pọ̀ sí jùlọ, léyìí tó túmọ̀ sí wípé kì í ṣe owó nìkan ni àwọn ènìyàn orílẹ̀‐èdè yìí ò ní, ṣùgbọ́n wọn ò láǹfààní sí ètò ìlera tó péye, oúnjẹ jíjẹ, omi tó ṣeé bù mu bùwẹ̀, ètò ẹ̀kọ́ tó yè kooro àtàwọn nǹkan míì. Ó ṣe àfikún rẹ̀ pé tí àwọn òbí bá fètò sọ́mọ bíbí, wọn ó láǹfààní àti lè tọ́jú àwọn ọmọ ọ̀hún bí wọ́n ṣe fẹ́ ní ti dáadáa, tí àwọn náà ó sì dùn rí tí wọ́n ó dùn wò láwùjọ. Dókítà Orji ló ti ní bí ìwà ìgbésùmọ̀mí àti ìwà àìsí ètò ààbò bó ṣe ń pọ̀ sí i lójoojúmọ́ lórílẹ̀‐èdè yìí, òun ló ń wáyé látàrí àìsí ètò nínú ọmọ bíbí tó jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n bí láìsí ètò tó dáa ni wọ́n ń ya ìyàkuyà láwùjọ, tó wá ké sí ìjọba láti ṣe àgbékalẹ̀ ìlànà tí wọ́n fi máa gba àwọn ènìyàn níyànjú láti fètò sọ́mọ bíbí lórílẹ̀‐èdè yìí kí ìṣẹ́ òun òṣì kó lè di ohun ìgbàgbé lórílẹ̀‐èdè nàíjíríà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀.